A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Àjọ Socio-Economic Rights and Accountability Project (SERAP) ti rọ ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio àti agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas kí wọ́n tètè ṣe àfihàn àpapọ̀ iye tí wọ́n ń san fún ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ kọ̀ọ̀kan. Bákan náà ni wọ́n rọ ilé-ìgbìmọ̀ kí wọ́n dẹ́kun ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé iye tí ó wù wọ́n ni wọ́n ń pín fúnra wọn gẹ́gẹ́ bí owó oṣù àti àwọn àjẹmọ́nú mìíràn kí ó lè dọ́gba pẹ̀lú ìlànà òfin ọdún 1999. Wọ́n ní kí wọ́n dẹ́kun àti máa san owó àmúlò running cost sí àpò ìkówósí àwọn aṣòfin, kí wọ́n sì fi ẹ̀sùn ìnákúnàá ránṣẹ́ sí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ fún ìwádìí àti ìgbésẹ̀ tí ó kàn. SERAP ní kí wọ́n sọ àpapọ̀ iye owó tí wọ́n ti san kí wọ́n sì rí i dájú wípé wọ́n dá gbogbo owó tí ó bọ́ sí ìnákúnàá padà. Nínú lẹ́tà tí wọ́n kọ ránṣẹ́ ní ọjọ́ 17 oṣù kẹjọ ọdún 2024 tí igbákejì adarí SERAP Kọ́láwọlé Olúwadáre bu ọwọ́ lù ní SERAP ti ṣe ìrántí ìbúra tí àwọn aṣòfin ṣe nígbà ìyànsípò. Wọ́n ní ààyè wà láti hu ìwà ọwọ́ mímọ́ àti àyà funfun sí iye tí ó jẹ́ ojúlówó owó tí ó tọ́ sí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọ̀jọ̀gbọ́n olóṣèlú akàwé-gboyè Pat Utomi ti sọ lánàá wípé ẹ̀san ló ń ké lórí ìjọba ìpínlẹ̀ Ògùn lórí ọkọ̀ òfurufú tí wọ́n gbẹ́sẹ̀ lé látàrí àìmádéhùn iṣẹ́ àkànṣe. Utomi ṣàlàyé bí òun náà ṣe forí kó ìjákulẹ̀ lórí iṣẹ́ àkànṣe nígbà ìṣèjọba gómìnà Ìbíkúnlé Amósùn. Ọ̀jọ̀gbọ́n yìí ní òun gba ilẹ̀ nípasẹ̀ Ogun State Property and Investment Corporation (OPIC) ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú àdéhùn BOT tí ó ní pẹ̀lú gómìnà àná Gbénga Daniel, ṣùgbọ́n nígbà tí Amósùn dé ni ó fagilé iṣẹ́ àkànṣe yìí lẹ́yìn tí wọ́n ṣe ìbúra fún un gẹ́gẹ́ bí gómìnà. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Utomi ti sọ wípé ìtàpá sí òfin àdéhùn Amósùn tí aṣíwájú rẹ̀ ti bu ọwọ́ lù ni ó mú ìtìjú bá wọn tí wọ́n fi gba ọkọ̀ òfurufú ààrẹ orílẹ̀-èdè. Bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ẹ̀san, ó ní òun lérò wípé inú Amósùn á dùn fún àṣeyọrí rẹ̀ yìí báyìí nítorí ẹ̀san ló ń ké. Òun sì ní ìgbàgbọ́ wípé kì í ṣe àwọn ará ilẹ̀ China nìkan ni wọ́n kó sí wọn lọ́wọ́. Utomi ṣe ẹ̀sùn wípé ènìyàn pàtàkì kan láàrin ìpínlẹ̀ Ògùn gbẹ̀mí ara rẹ̀ pẹ̀lú ìhùwàsí kan náà. Ó ní gbogbo àdéhùn yìí ni Amósùn fagilé ní kété tí wọ́n ṣe ìbúra fún un. Ọ̀jọ̀gbọ́n ní òun ké sí Amósùn lórí ọ̀rọ̀ yìí. Ó wí fún òun wípé orúkọ òun kò sí nínú ìwé àkọọ́lẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn òṣìṣẹ́ àjọ alámòójútó ojú pópó ní ìpínlẹ̀ Èkó (LASTMA) ni wọ́n ní fàákájà lánàá pẹ̀lú àwọn òṣìṣẹ́ ológun látàrí bí àwọn ológun ṣe gbìyànjú àti ti ojúnà Adéníjì mọ́ Fálọmọ. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé adarí iṣẹ́ ojúnà ní ìpínlẹ̀ Èkó Ìyáàfin Olúkóredé Keisha ló béèrè fún ìrànlọ́wọ́ àwọn ológun láti mú kí ojúnà yìí wà ní títìpa kí wọ́n bá lè ṣe àtúnṣe tí ó yẹ lójúnà. Òṣìṣẹ́ LASTMA kan Ọmọyẹni Ọládélé ní ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí àṣà láti bu ọ̀gá wọn gbọ́ bí iṣẹ́ ojúnà bá fẹ́ wáyé. Ó ní bí wọ́n bá ti ojúnà yìí láì fi tó ará ìlú létí, ìṣòro ńlá ni èyí yóò dá sílẹ̀ fún àwọn awakọ̀. Bí àwọn òṣìṣẹ́ LASTMA ṣe yarí wípé wọn kò lè ti ojúnà yìí láì jẹ́ wípé wọ́n fi tó ará ìlú létí ni àjọ ìjọba ní àfi dandan gbọ̀n wọ́n gbọ́dọ̀ ti ojúnà yìí pa. Ìdí nìyí tí wọ́n fi kó àwọn ológun sójú náà kí àṣẹ yìí lè múlẹ̀. Lóru mọ́júmọ́ ni fàákájà yìí ti bẹ̀rẹ̀. Bí àwọn LASTMA ṣe ń pè fún àtìlẹ́yìn láti ọ̀dọ̀ àwọn agbófinró, wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀rọ̀ yìí bá dá wàhálà ńlá sílẹ̀ bí kì bá ṣe wípé àwọn ológun kó ara wọn níjàánu. Gbogbo akitiyan láti kàn sí Ìyáàfin Olúkóredé Keisha ló já sí pàbó. Kò gbé aago rẹ̀ bẹ́ẹ̀ ni kò fèsì sí àtẹ̀jíṣẹ́, ṣùgbọ́n Permanent Secretary fún iléeṣẹ́ alámòójútó ọkọ̀ ìrìnnà fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀. Ó ní olùdarí àjọ LASTMA ti fi ọ̀rọ̀ náà tó òun létí.
òun pẹ̀lú kọmíṣánná Musa yóò jọ yanjú ọ̀rọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà àná fún ìpínlẹ̀ Ògùn Sínátọ̀ Ìbíkúnlé Amósùn ti fèsì padà sí ẹ̀sùn tí Pat Utomi fi kàn án lórí bí ó ti mú jẹ gbèsè ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà látàrí bí Amósùn ṣe fagilé iṣẹ́ àkànṣe tí Utomi ní pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ògùn. Amósùn ní ilé ìgbìmọ̀ lábẹ́ ìṣàkóso rẹ̀ ni ó fagilé iṣẹ́ àkànṣe rẹ̀ lórí ẹ̀sùn wípé àwọn iṣẹ́ àkànṣe tí kò bá òfin mu ní máa ń ṣe. Utomi ṣe àwíjàre yìí láti fi fèsì sí bí iléeṣẹ́ Chinese ṣe gbẹ́sẹ̀ lé ọkọ̀ òfurufú ìjọba ìpínlẹ̀ Ògùn àti tìjọba àpapọ̀ nítorí bí wọ́n ṣe wọ́gi lé àdéhùn iṣẹ́ àkànṣe Free Trade Zone fún iléeṣẹ́ China. Nígbà ìṣèjọba gómìnà ìjẹta Gbénga Daniel ni wọ́n ti bu ọwọ́ lu ìwé àdéhùn lórí iṣẹ́ àkànṣe yìí ní ọdún 2007, ṣùgbọ́n 2016 ni wọ́n fagilé lábẹ́ ìṣàkóso Ìbíkúnlé Amósùn. Ọjọ́ Àbámẹ́ta ni Amósùn ṣàlàyé wípé òun wọ́gi lé iṣẹ́ àkànṣe yìí ní ọdún 2016 lẹ́yìn tí òun ṣe àwárí wípé irọ́ ni gbogbo ọ̀rọ̀ tí iléeṣẹ́ Chinese pa. Nínú àtẹ̀jáde tí Amósùn bu ọwọ́ lù lánàá ni ó ti bu ẹnu àtẹ́ lu Utomi bí ó ti sọ wípé ara ń kan án látàrí àìfún un láǹfààní àti ṣe ohun tí ó rò wípé ó lẹ́tọ̀ọ́ sí. Ẹ jẹ́ n kà á bí wọ́n ti kọ ọ́ lédè Gẹ̀ẹ́sì. Utomi is still sulking because I refuse to feed his entitlement mentality. Amósùn fèsì sí ẹ̀sùn Utomi bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ọ̀tá ìpínlẹ̀ nítorí kò ní àkọọ́lẹ̀ gidi lórí iṣẹ́ àkànṣe. Ó ní kí òun tó gba ipò ní ilé ìgbìmọ̀ ti ṣe àgbékalẹ̀ non grata sí Utomi bí wọ́n ti kọ orúkọ rẹ̀ sí inú ìwé dúdú Black Book. Amósùn ní lẹ́yìn tí òun gba ipò, òun gbé ìgbìmọ̀ dìde láti ṣe ìwádìí lórí iṣẹ́ àkànṣe tí Utomi ń ṣe kí òun tó rí i wípé ọwọ́ agbára ni Utomi fẹ́ lò. Èyí kò sì bójúmu fún ìdàgbàsókè orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Ọ̀wọ́n gógó oúnjẹ ni a gbọ́ wípé ó ṣeé ṣe kí ó túbọ̀ gbilẹ̀ sí i látàrí bí ẹ̀kún omi ṣe ba àwọn oko jẹ́ ní ẹkùn àríwá orílẹ̀-èdè. Àwọn ọ̀jọ̀gbọ́n lórí ètò ọ̀gbìn ni wọ́n ké gbàjarè yìí síta. Wọ́n ní àyàfi bí ìgbésẹ̀ oníkíákíá bá tètè wáyé nìkan ni ó lè dènà ìṣòro yìí pẹ̀lú bí ẹ̀kún omi ṣe túbọ̀ ń pọ̀ sí i. Ìpínlẹ̀ 10 ni ẹ̀kún omi yìí ti wọ́pọ̀ jùlọ lẹ́yìn àrọ̀rọ̀dá òjò. Lára wọn ni Kaduna, Kano, Jigawa, Nasarawa, Taraba, Bauchi, Zamfara, Yobe, Sokoto àti Kebbi. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú olókoòwò ọ̀gbìn kan ní ìjọba ìbílẹ̀ Toro, ìpínlẹ̀ Bauchi, Bello Yakazi ni ó rọ ìjọba kí ó kéde ìlú òfararọ ní ẹ̀ka ọ̀gbìn jákèjádò orílẹ̀-èdè. Ó ní ìwọ̀nba agbára ni àwọn ní lórí omi, kí a sì tètè lo ìwọ̀nba agbára ọ̀hún láti dènà ìyàn lórílẹ̀-èdè. Àsìkò yìí kì í ṣe àsìkò fún iṣẹ́ òṣèlú. Àgbẹ̀ kan láti Rimingodo, Malam Musa Sani sọ fún akọ̀ròyìn wípé láti ìbẹ̀rẹ̀ oṣù kẹjọ ni òjò ti ń fojoojúmọ́ rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ó ní gbogbo wa la sì mọ̀ wípé àpọ̀jù omi kì í jẹ́ kí ọ̀gbìn jáde dáadáa. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìpínlẹ̀ Yobe náà pín nínú ìṣòro àpọ̀jù omi tí ó ti gba ọ̀pọ̀lọpọ̀ ìlú àti abúlé tí èyí sì léwu fún ìgbáyégbádùn àwọn àgbẹ̀. A gbọ́ wípé wọ́n ti ṣe àgbékalẹ̀ ètò àdúrà láti fi gbógun ti àpọ̀jù omi káàkiri ìjọba ìbílẹ̀. Oko ọ̀gbìn ìrẹsì ní agbègbè ni omi ti wọ́ lọ tán pátápátá ní abúlé Matakum, Dumbari, Guzumbana, Gwayo, Tasga àti Jagondamasa. Inú ìbẹ̀rùbojo ni àwọn àgbẹ̀ ọlọ́gbìn ìrẹsì yìí wà bí wọ́n ti ń bẹ̀rù kí gbogbo làálàá wọn má já sí asán pátápátá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn adarí olóṣèlú láti ẹkùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà tí ó ṣe wípé àwọn ni ó pọ̀jù níbi èsì ìdìbò ni a gbọ́ wípé wọ́n ti ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ láti yí ọkàn ààrẹ ìjẹta Goodluck Jonathan padà bá wọn díje fún ipò ààrẹ ọdún 2027. Alẹ́ àná ni akọ̀ròyìn rí gbọ́ lẹ́nu àwọn tí ó ṣe é fọkàn tẹ̀ wípé ọ̀rọ̀ tí gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed sọ wípé bí Jonathan bá gbégbá ìbò
òun á jọ̀wọ́ ìgbésẹ̀ àti du ipò ṣe àtìlẹ́yìn fún un kọjá ọ̀rọ̀ ẹnu lásán. Ọ̀rọ̀ yìí já gbangba lẹ́yìn ìfẹ̀hónúhàn fòpin sí ìjọba tí kò dára jákèjádò tí ó wáyé láìpẹ́, tí ó ṣe àfihàn ìhà tí àwọn ará ẹkùn àríwá kọ sí ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìgbésẹ̀ láti yí ọkàn Jonathan padà yìí ti wà lójúṣe, bí ó tilẹ̀ jẹ́ wípé Jonathan kò tíì fi taratara gbà. Ṣùgbọ́n nígbà tí akọ̀ròyìn kàn sí àwọn ọlọ́wọ́ ọ̀tún Jonathan lórí ìgbésẹ̀ àwọn ará ẹkùn àríwá, wọ́n lọ́ra láti fèsì. Wọ́n ní àsìkò láti sọ̀rọ̀ lórí ìdíje fún ọdún 2017 kò tíì tó. Wọ́n ní ààrẹ ìjẹta ṣì ń gbájúmọ́ iṣẹ́ ilẹ̀ òkèèrè tí wọ́n gbé lé e lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká oníṣòwò Obi Cubana ti ṣe àfihàn ìrírí tí ó bà á lọ́kàn jẹ́ lórí bí ìyàwó rẹ̀ Ebele ṣe àìsàn lẹ́yìn tí ó bímọ tán. Ó ní bí àwọn ṣe ń ṣe àjọyọ̀ ọmọkùnrin wọn tuntun ni dókítà kan láti ilé ìwòsàn ilẹ̀ South Africa wí fún wọn wípé ó ṣeéṣe kí Ebele má ní àǹfààní àti rìn mọ́ tàbí bí ọmọ mìíràn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ ayélujára pẹ̀lú Jude Gideon ní Cubana ti sọ wípé ìròyìn yìí bà òun lọ́kàn jẹ́ gidigidi tí òun fi bú sẹ́kún. Cubana ní ìwà akíkanjú ìyàwó rẹ̀ ni ó fún òun ní okun, bí ìyàwó rẹ̀ ṣe gbà á níyànjú kí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, kí ó má wo ìṣòro iwájú wọn. Bákan náà ni Obi ṣe ìrántí ìpèníjà tí ó là kọjá pẹ̀lú àhesọ tí àwọn kan ń gbé pòyì ẹnu wípé ó ti fi ìyàwó rẹ̀ ṣe ètùtù owó. Ó ní èyí tí ó dùn òun jùlọ ni wípé èyí ń wá láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́minú rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.